tó bá fẹ́ sóògùn kó sóògùn ẹ bá fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn inú ẹ̀sìn kò sí ìpamọ́ kankan ju èèyàn sọ́lọ́run lọ níbi tá a bá ti là ń sin Ọlọ́run both Christendom and Islam kí lẹ́yìn ò bá ṣe sà wọ́n ní àpótí ẹ̀rí lọ́mọ síwò tó fi kú àpótí ẹ̀rí kan ni wọ́n gbé jáde ń jò ní tí wọ́n bólúgbò nínú ẹ̀yẹn kérúbù náà lẹ́ni tó lọ gbé jáde tí ń kó àwọn àpótí ẹ̀rí jáde tó bólúgbò tó bóríṣiríṣi ògùn nínú ẹ̀ náà inú chọ́ọ̀chì kan ni wọ́n wó ń jò ní tó yẹ pé èèyàn ni wọ́n fi ṣe foundation rẹ̀ òkú èèyàn ni wọ́n rí mọ́lẹ̀ tó fi ṣe foundation round àwọn ará abẹ̀yẹ́ dẹ̀ sọ pé wọ́n mọ iye ẹ̀mí tó Oriyomi ti save ni pẹ̀lú style tó ń lò yẹn mọ iye àwọn èèyàn tí ìbá ti kú dànù ni nígbà tí wọ́n wá tí wọ́n sọ pé àpótí ẹ̀rí ló pa ọmọ àwọn yẹn ò ní. ẹ má bínú bí mo ṣe ṣe yẹn ọ̀rọ̀ yẹn ń wọnú akáyè mi ọ̀rọ̀ yẹn mo ṣe ẹ má bínú pé mo ṣe onígbàgbọ́ nínú ọlọ́pàá ń táìmù yẹn náà wọ́n nígbàgbọ́ nínú criminologist wọ́n nígbàgbọ́ nínú DSS jungle justice follow immediately tí ò bá síbi tí wọ́n gbé lọ tí ò bá dẹ̀ sí pé àwọn àfin ìdí kókò níbi tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ wọ́n ní gbé wá bẹ̀ mọ́ wọ́n dẹ̀ máa ṣe jungle justice lọ ni. àpótí ẹ̀rí yẹn ṣé bí àwọn kérúbù ti débẹ̀ láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ́ kán wọlé náà wọ́n gbógun tàwọn kérúbù tó débẹ̀ yẹn wọ́n fẹ́ attack wọn wọ́n lọ police station àwọn kérúbù yẹn àtàwọn boys tèmi tó lọ bẹ̀ ti pàdé nígbà wọ́n pàdé ń bẹ̀ àwọn kérúbù yẹn fẹ́ gbà àpótí ẹ̀rí ni àwọn community yẹn ni wọ́n ní wọlé gbé torí wọ́n fẹ́ lọ change tó wà nú ẹ̀ ni nígbà tí a padà gbé àpótí ẹ̀rí àwọn gbọ̀ngàn àwọn ọmọ líle gbọ̀ngàn gbogbo everybody wọ́n yarí ṣe bẹ́ẹ̀ yìí náà rí fídíò yẹn tán yarí pé wọ́n ní gbà àpótí ẹ̀rí lọ bìkan tán bá fún àpótí ẹ̀rí yẹn mọ́lẹ̀ tó di wàhálà bẹ́ẹ̀ yẹn kì í sàpótí ẹ̀rí nìkan wọ́n bàjẹ́ wọ́n balẹ̀ máa yẹn náà jẹ́ because ẹ má wọrí o gbogbo tó bá wà ń bẹ̀ ẹ rí ẹja máa gbé lọ iṣẹ́ àkọ́kọ́ tó ṣe ni pé bí ìgbà téèyàn ya láìmoore ni bẹ́ẹ̀ ni fẹ́ everybody lẹ̀ fọlọ́run kọ́ran mi ní tí mò ń ṣe yóò dà fẹ́ everybody lókè mi pẹ̀lú yẹn Àlejò Oriyomi sá ṣé ẹ̀yin gangan lẹ lọ gbé àbáwọn sẹlẹsà lọ gbé wá ṣé ẹ̀yin gangan lẹ lọ gbé àbáwọn sẹlẹsà lọ gbé wá. àwọn kérúbù ni kò ṣe sẹlẹ ò kì í lo àpótí ẹ̀rí in fact àwọn tó ń lo àpótí ẹ̀rí nínú kérúbù gan wọ́n kéré ju àwọn tí ò kì í lò lọ àwọn tí ò kì í lo àpótí ẹ̀rí pọ̀ nínú kérúbù jà àwọn tó ń lò lọ. Okay, a doctrine tí wọ́n ṣe ìpàdé gbogbo àwọn kérúbù lẹ́tà yẹn wà lọ́wọ́ mi everything wà lọ́wọ́ mi tí wọ́n ní àwọn leaders wọn àwọn ọ̀gá wọn gbogbo ẹni request yẹn gbogbo yìí máa accept Àlejò Oriyomi wà mí báyìí kó dìde kó nawọ́. ẹni tó fẹ́ bẹ́ẹ̀ lọ gbogbo yìí máa accept Àlejò Oriyomi wà mí báyìí. ìkankan nínú wọn ọ̀nàwọ́ pọ̀ ń lo àpótí ẹ̀rí bàbá yẹn wá ní látòní lọ any of you tó bá ní àpótí ẹ̀rí lé kọ́ lọ dùnú o àpótí ẹ̀rí is not for God ó wà idolatry pé bí ìgbà téèyàn ń bọ̀ ìṣà ni àpótí ẹ̀rí is no more acceptable in kérúbù and sẹ́ráfù. àwọn kan jùnú àwọn tí ò jùnú mọ tí wọ́n ń ṣe wọ́n mọ ìdí tán fi ń ṣe wọ́n sì mọ tán fi ń ṣe wọ́n wá sọ pé lọ pa ọmọ ẹ mọ̀ gbọ́ o ẹni tí wọ́n pa ọmọ rẹ̀ nígbàgbọ́ pé kinní yẹn lọ pa ọmọ òun o pé nkẹ́kẹ́ kọ́ lọ pa ọmọ òun jù yẹn lọ o. àwa àkọ́kọ́ tá a kọ́ ṣe tá a fi save life wọn ni pé if àpótí ẹ̀rí is not moved out of that place lọ síbi tí àwọn tó fẹ́ dá wàhálà yẹn lẹ̀ tí wọ́n trust gbẹ̀gán wọn ti wá kì í ṣe Ìbàdàn o Ọ̀ṣun state ni o ẹ mọ iye odò tán fòkàn tó dé Àgídìgbò láti gbẹ̀gán o rédíò ń bẹ lọ́sùn o Àgídìgbò nìkan kọ́ ló ń bẹ ń bàdàn o nǹkan kan bẹ tí wọ́n trust lára rẹ̀ kán tó máa bọ̀ láti bẹ̀ yẹn o ok ṣé n tẹ́ ẹ lọ́pọ̀ ọmọ yín nì ọ̀yà ẹ̀ ṣì wò ṣé n tó wà ń bẹ̀ lè pọ̀ ọmọ ṣé n tó lè pọ̀ ọmọ wà ń bẹ̀ kódà tó di pé mo ní wọ́n gbé wá tẹ́ ẹ bá gbọ́ ètò mi mo bí bàbá alápótí ẹ̀rí gẹ́gẹ́ pé àpótí ẹ̀rí ń so ṣe é gbé wá bí ó ló ṣe é gbé wá pé ò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ṣe é gbé wá kò ní nǹkan kan ó ṣe é gbé wá èmi ò mọ nǹkan kan tó ń jà àpótí ẹ̀rí
èmi kẹrò wípé abstract noun ni pé abstract noun mo wo fíìmù Mount Zion ọmọ ni wọ́n pè lápótí ẹ̀rí ń bẹ̀ I thought it's abstract noun wọ́n dẹ̀ gbé bàbá yẹn fúnra ẹ̀ ló sọ pé ó ṣe é gbé wá káwa lọ gbé àwọn community kérúbù tá a jọ wà ń bẹ̀ náà nígbà táwọn Ismail lọ wọ́n ní ẹ wá máa gbé lọ wọ́n gbogbo alájọ fọwọ́ sí àwọn náà tẹ̀lé lágídígbò and none of them objected the opening of that thing none of them no objection from anywhere wípé wọn è sí gbagba ẹ mọ̀ sí o nǹkan kan ó yẹ ká sí náà nígbà tí màá yẹn sọ pé ńlọpọ̀ mọ́ òun mo láti convince ẹ àti gbogbo ayé pé kíní ẹ̀kọ́ ló pọ̀ mọ́ ẹ̀ ìtọ́ wà ń bẹ̀ tá n ká bóyá wọn kọ nǹkan kan tó jẹ́ pé ó ti gbé àlìjẹ̀nù sínú tí wọ́n bá sí lóòótọ́ èèyàn ó kú kí ló burú nù káàká ẹ láwọn àfáà lọ́ka kíní kan àwọn kíní kan lọ́ka kíní kan initially ìgbàgbọ́ ti wá ní Islam kọ́ ọmọ fẹ́ ka nǹkan ó yẹ ká. tí bá gbọ́ bẹ̀yẹn dáadáa ṣe rí bẹ̀yẹn nítorí kéwú tí wọ́n kọ síbẹ̀ làlájì Oríyọmí ṣe pé àfáà pé kọ́ wá ṣe kí ni kọ́ wá mọ́nítọ́ ẹ̀ ìdí ta fi ń dá sọ̀rọ̀ yìí báyìí ìdí ta fi ń dá sọ̀rọ̀ yìí báyìí ẹ mọ̀ díẹ̀ ìdí ni wípé torí ogun má ṣẹlẹ̀ yes ìdí ta fi ń dá sọ̀rọ̀ yìí nìyẹn nítorí pé kí ni nítorí pé kí ogun má lọ ṣẹlẹ̀ that's why la ṣe ń dá sọ̀rọ̀ yìí a ní láti pẹ̀tù sọ́tún ká pẹ̀tù sósì so Àlájì Oríyọmí sọ sí wípé nítorí àwọn ọ̀ǹtú àtàwọn orúkọ Arabic tí wọ́n kọ nìyẹn that's why ni wọ́n ṣe pé àfáà pé kí àfáà wá kà á lọ́dọ̀ tèmi o mi ò rò pé any big deal wà ńbẹ̀ mi ò rò pé any big deal wà ńbẹ̀ ṣó yẹ yín báyẹn ya jẹ́ ká máa gbọ́ lọ. ká máa wà lálùwàlá all the time nítorí kí jínù má bàa wọlé síyàn lára àwa tá àwa mọ tó wà nínú àpótí tí wọ́n sì fẹ́ ka tó wà nú ẹ̀ ṣé kí n jẹ́ kí jínù wara àwọn ọmọ ọlọ́mọ tí ó kà ni. Arabic náà dẹ̀ fi kọ́ àwọn tó mọ Arabic náà la ní ọ̀kà gbogbo tí wọ́n sọ kò dẹ̀ sẹ́ni tó jiyàn pẹ̀lú wọn àwọn ọmọ tọ́ka kẹsàn tó wà ń bẹ̀ ni wọ́n jiyàn pẹ̀lú máà ti bí tí ó tẹ́ lọ́kọ̀ nǹkan tí ọmọ ń tọ́kọ wọ́n jiyàn pẹ̀lú ẹ̀ aṣọ yẹn kútù wò kádùn mọ́ bọ́ lẹ́ẹ̀bẹ̀ kí gbòǹgbò mọ́ bọ́ lẹ́ẹ̀bẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé ìtọ́pọ̀ mọ́nu nígbà tá a dẹ̀ rí pé kò sí kankan bẹ̀ ẹ kó nú àpótí padà ẹ nígbà àpótí ìlọ yóò wà ń bí o nítorí pé àwọn tá a láṣìyàn ń gbọ́ wa kán mọ̀ tún lọ dá bàbá lọ́nà bàbá ẹ wá gbà àpótí yín tó bá dọ̀la o a gbọ́dọ̀ sọ láfẹ́fẹ́ pé ẹ ti ń gbà àpótí lọ o that's professional ethics tiwa tá a lè lò àwa iṣẹ́ ọlọ́pàá tó bá jẹ́ pé ọlọ́pàá náà ni wọ́n wá fẹ̀sùn kàn pé kí n tẹ́ ń pè tó kù tó wà ń bẹ̀ nígbà tán ti fẹ̀sùn kan kíní yẹn ti di exhibit wọ́n á gbé wọ́n á sì wò ó jọlọ́pàá gan ló mú yẹn. There are some ways to do it. Tẹ́lẹ̀ kò tó di kó padà dé. Kíní tí Musa Sámì ríru gbẹ́ tí Musa tánàbí Musa gẹ́gẹ́ gbé tó fọ́ mọ́lẹ̀ tó wá gbẹ́mí yẹn iná ń pè lápótí ẹ̀rí. Ìtàn ń pè lápótí ẹ̀rí nìyẹn. Ìtàn ń pè lápótí ẹ̀rí nìyẹn. Alájì ẹ jù mí lọ mílẹ̀ báyìí jiyàn sà ṣé ń gbọ́ tán pé lápótí ẹ̀rí kọyàn má jẹ̀mú òfin mẹ́wàá oní tó fọ́ mọ́lẹ̀ tó jẹ́ wàhálà àpótí yìí Ọlọ́run ló kan lè sọ nínú according to the Bible pé in fact mo lè text kìíní yẹn sí yín gbogbo yìí ṣùgbọ́n ẹ máa sọ̀rọ̀ yín lọ sà bọ́lá ṣe débi kan ṣe kò lè ṣàlàyé òfin yín sà. Bible ẹ̀ ń kóòtù yẹn Quran lè mí ń kóòtù. Okay, sorry sir. According to the Bible, mo ń sọ̀rọ̀, sorry sir. Ṣẹ́rí tẹ́ ẹ bá tú Bible yẹn dáadáa tí àfàyà Gàmbàrí bá wá tú èyí tí mo sọ yẹn nǹkan kan náà ni but ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan wà nínú Bible tó wà nínú Quran but tí ò wá bákan náà ẹni tó ṣẹlẹ̀ nìyẹn
ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. N tó ṣẹlẹ̀ nìyẹn, but as I retrace it, ó lè má jẹ́ exactly, most especially Old Testament. Tẹ́ ẹ bá ń tú ẹ máa rí n tó John ti sọ nínú Quran, nínú Bible Old Testament. Ìní mo tú fún yẹn, ìní mo sọ yẹn, and àwọn tó nígbàgbọ́ nú ẹ̀ tẹ́ jẹ́ mo torí pé àwọn kérúbù ló máa ń lo àpótí ẹ̀rí. As at that time, èmi ti investigate nígbà tí àpótí ẹ̀rí ń bọ̀, what is àpótí ẹ̀rí? Àwọn kan sọ fún mi pé àpótí ẹ̀rí tí ó kù inú ẹ̀mí ló wà, art ló wà, kì í ṣe ní tá à ń rí lójú. Àwọn kan sọ pé ẹ máa gbọ́ mi. ẹjọ́ tuntun lọ́yẹ́ kan sọ̀rọ̀ tán. Mi ò ní ẹ gbọ́dọ̀ kó pọn dandan kẹ́ believe me, èmi fẹ́ sọ tèmi kí n get out ni. Àwọn kan sọ pé àpótí kérúbù ló bí àpótí ẹ̀rí tó wà inú art ló wà. Àwọn kan sọ pé Old Testament ni pé ó fi shall pass away. Àwọn kan sọ pé ó sì wà ń bẹ̀, but lẹ́yìn gbogbo ẹ̀ pátápátá èmi sá mọ̀ pé kérúbù ni máa lo àpótí ẹ̀rí, nítorí pé mo dẹ̀ jẹ́ Muslim tí wọ́n dẹ̀ ti fẹ́ sọ di tẹ̀sìn. I have to come out and say I am sorry o, ìdí tí mo fi sí ni o, ìdí tí mo fi sí ni o, it's not for religion o. So tó bá tún dijọ́ mi tí mo tún rí nǹkan mi tí mo wò pé this is what we supposed to do, mi ò ní dúró di ẹ̀sìn àbí ìjọ kan àbí ẹ̀ka kan nínú ìjọ kí n tó ṣe òdodo. Once I am convinced I'm doing the right thing, I will make sure I go ahead and do that right thing. But lọ́dọ̀ tèmi, èmi kì í tanná wo chọ́ọ̀chì, mi dẹ̀ kì í tanná wo mọ́ṣáláṣí, mi ì tanná wo babaláwo àbí oníṣègùn kankan. Ẹ̀yin tí wọ́n bá gbé wá sọ́dọ̀ mi, ó ní màá treat. Èyí tí wọ́n bá gbé wá sọ́dọ̀ mi, mi ì lè treat ẹ̀. Bí èmi sì ti máa ṣe mánu èèyàn lè má máa ṣe tán. So anybody tó bá jẹ́ Christian tó bá feel offended, kérúbù tó feel offended, ìdí ẹ̀bẹ̀ mi ni pé ẹ má bínú o. I am not against your religion or your beliefs, and I don't have any issue against your religion or your beliefs. I'm just doing my job the way it should be done. Next time tó bá tún ṣẹlẹ̀, I will do the same. Torí pé ẹdú èèyàn ẹjọ́ torí tọ́lọ́ mo fọlọ́ wà bẹ gbogbo wa, for the sake of peace, kí peace lè reign. ṣe pé Alájì Oriyomi lórí TikTok wọ́n tún padà apologize again fún kérébù àti ráfù àbí sẹ́ẹ̀lì àbí gbogbo àwọn tọ́rọ̀ yẹn bá dùn, both Muslim, Christian, traditional. So nítorí pé ká lè jẹ́ kí peace reign, kó má fa ogun, ẹjọ́ torí tọ́lọ́ gbogbo yẹn kérébù àti ráfù, ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run. I'm still using this opportunity to beg you that please ẹ má bínú láti òkè lọ́hùn, látòrí mami Esther Ajayi ṣé sẹ̀rẹ̀sẹ̀ ni mami àbí kérébù mi ṣàmù agbágbá àwọn kérébù àti ráfù, ẹjọ́ torí tọ́lọ́ ẹ má bínú. Òun náà ni gbogbo yín gbọ́ látẹnu Alájì Oriyomi yẹn, àwọn ló wá gbẹnu sí mẹ́kì lọ́dọ̀ ya Gàmbàrí, wọ́n dẹ̀ ti gbẹnu sí mẹ́kì. So gbogbo ẹ̀yin tẹ́ wá gbọ́ wọn ẹjọ́, ẹ̀yin tẹ̀lé ṣàtẹ́ ti ń bínú, gbogbo ẹ̀yin tẹ́ ti ń para, gbogbo ẹ̀yin tẹ́ ti ń ẹjọ́ ẹ má bínú, àfọlọ́run bá bẹ̀yìn, ẹjọ́ tó yọ lọ́hùn, ẹjọ́ tó yọ lọ́hùn kábàlẹ̀ nítorí peace ni o, a fẹ́ ogun o. Nítorí pé tó ogun bá ṣe kí ni, tí ogun bá ṣẹlẹ̀ ẹ wo Russia àti Ukraine. Ṣé Russia ò ti pa gbogbo Ukraine run? Ṣé kò parun? Ẹ wo Israel àti kí ló ń pè ìlú yìí lọ́nà Pakistan yàbí kí ló ń pè. Ẹ rí pé wọ́n ti pa gbogbo àwọn èèyàn tó ń bẹ̀. Àwa lẹ́mìí ogun, lágbára ogun, we cannot face war. Please ẹ dákun ẹ má bínú. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá nípa Celestial kérúbù àti ráfù tẹ́ mọ̀ nípa àpótí ẹ̀rí, ẹjọ́ ẹ má bínú. Ẹ jẹ́ ká láfíà jọba ẹjọ́, kò yẹ ká máa jẹjẹ ìsìn mọ́, ìjẹ ìsìn ẹ jẹ́ ká flush away, please ẹ jẹ́ ká flush away. Ó yá ìjà máa gbàgbọ́ tí wọ́n sọ lọ. Professionally, I knew I did nothing wrong professionally. Once none of them is not coaxed to my studio, none of them is not forced to my studio, and they were all consented.
to the system style we used on the program. Every other noises is for the religion sentiment. That's why I say I am sorry for the religion sentiment. But for the case to God who made me professionally, I am happy. It is well handled because nǹkan tó jàjù ni pé mi ò gbọdọ̀ handle case. Mo ti handle case church rí tí mo wà lórí studio. Mo ń ṣe program lọ́wọ́. Wọ́n sì lọ fọ́ church. Wọ́n sì bà church jẹ́ kanlẹ̀ pátápátá ní Òkè Àgàlà Láremọ. Wọ́n bà church jẹ́, and I begged that man tó ní church yẹn before that time. Mo ní mo jẹ́ ń ṣe program yìí. Ó ní kí n go to hell. Mo tún pé ó kù díẹ̀ tí máa lọ program. Ó promise mi pé òun bọ̀. Nígbà tá a dórí program, ó lóun ti bẹ̀rẹ̀ sọ́ọ̀rù. Àsáwọn ará àdúgbò yẹn ti ń sọ tẹ́lẹ̀. Wọ́n ti mọ ohun tó ń ṣe. Bá a ṣe dárúkọ lórí program báyìí. Àwọn ọmọ ìgboro ní gbogbo ọjà bámọ́ra wọn dẹ̀ lọ church ẹ̀. They brought the church down. Àárọ̀ ọjọ́ kejì, Yágànkú ni mo resume sí. When I got there, pé báyìí mo dẹ̀ ṣàlàyé fún wọn ní Yágànkú. Bí mo ti ṣàlàyé lọ, mo ní ọ̀gá ọlọ́pàá, wàhálà ó padà ṣẹlẹ̀ o. Ó ní kí ló dé? Oriyomi ṣe bí Burkina ṣe pẹ̀lú máa wàhálà ó ṣẹlẹ̀. Èmi ń lọ, but ẹ má jẹ́ kí máa yòókù òǹbí o. Obìnrin tó ṣẹ́yún fún tó mú wọ church ẹ̀ tó ṣẹ́yún fún wọ́n ti balẹ̀ ọmọ ẹ̀ jẹ́ o. Ó ti di ọ̀sẹ̀ kẹta báyìí tẹ́jẹ̀ ń yọ tí òdù tẹ́jẹ̀ ń dà lára obìnrin yẹn ó ti fẹ́ kú o. Ẹ tètè pé ìtẹ́mi ní kó ṣe nìyẹn tí ò ṣe o tó di wàhálà o. Mo dẹ̀ dìde kí n máa lọ báyìí mo dẹ̀ fóònù dẹ̀ ring. Gbogbo ẹ̀yin dádì mi àwa náà mọ̀ àwọn pàdé Oriyomi fuck up but ẹ jẹ́ má bínú torí Ọlọ́run nítorí peace ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ wọ́n ti jáde tó bá realize mistake wọn wọn ní jáde tọrọ apology o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ́dà mi alówó nílẹ̀ oyè ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká bínú Fápọ́nlú mú ìwà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run afọlọ́ba bẹ̀yìn ẹ má jẹ́ ká bínú nítorí kíní ni o nítorí peace ni o for the peace to reign ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyá máa gbọ́ lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run afọlọ́ba bẹ̀yìn. Ìgbà tí fóònù ó rí ọ̀dẹ̀gbọ́n obìnrin tí ó ṣe aburú fún wọn lóbìnrin yẹn ti kú mo dẹ̀ gbé fóònù fọlọ́pàá òun ló lọ rìpọ́ọ̀tì mi wọ́n dẹ̀ ti mọ́lé ibẹ̀ náà wọ́n ti lọ mú dókítà tó ṣẹ́yún fún ọmọ yẹn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni ó ń gbá pẹ́tẹ́ dókítà kan tó tún dọ́dọ̀ rẹ̀ wọ́n ti lọ mú èèyàn márùn-ún wọn kó lójú ẹsẹ̀ gbogbo wọn wà lágo díìsì all of them wọ́n wà lágo díìsì àwọn èèyàn kàn máa ń lo ego ni wọ́n kàn máa ń ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ let me tell you bí mẹ́wàá àgídìgbò bá dìde lónìí tó ń ṣerú tí mò ń ṣe ẹ lè wá yẹn tí ó máa wá bẹ́ẹ̀ tì wọ́n máa wá bẹ́ẹ̀ ni àgídìgbò òdẹ lè tú tó bá jẹ́ pé nídìí òdodo yẹn la dúró lé lórí because listen well sir ẹni tí wọ́n yàn jẹ lónìí tó bá fẹ́ lọ pẹjọ́ minimum owó tí ọ̀nà tí ó fi pẹjọ́ tó bá yẹ kó ní lọ́ọ̀yà léèyàn lọ kò lè ná less than 150,000 ṣe tí wọ́n wá yàn jẹ lórí 50,000 náà lọ fi wá 50,000 pẹjọ́ the system Nàìjíríà ó encourage tá à ń ṣe nítorí pé ẹni tí wọ́n yàn jẹ ògùn lọ́wọ́ nítorí pé ẹni tí wọ́n yàn jẹ olówó lọ́wọ́ ó ń wábi tí ó ti rí ẹ̀tọ́ rẹ̀ gbà láì jẹ́ pé yóò tún máa fowó ra ìdájọ́ níbo ló ti fẹ́ rówó gba lọ́ọ̀yà kéèyàn tó pẹjọ́ lásán kẹ́ tó fáìlì kéèsì fún yóò ní 150 ilé ẹjọ́ gbowó ìgbà tí ilé ẹjọ́ ti di ibi tí ń pawó wọlé fúnjọba àwọn less privilege àwọn grassroots people níbo ló rẹ̀ pé wọ́n ti máa rówó pẹjọ́ níbo lẹ rò pé wọ́n ti máa rówó pẹjọ́ wọ́n lè rówó pẹjọ́ náà ibi tí wọ́n sá ti rí ẹ̀tọ́ wọn gbà ibẹ̀ ni wọ́n lọ olówó ò sí inú àwọn èèyàn tó ń wádọ̀ tèmi o àwọn tó lówó yàn jẹ ní wádọ̀ tèmi torí pé àwọn polówó mi yóò ní kí wọ́n gbalé ẹjọ́ lọ nígbà wọ́n mọ̀ pé wọn ò lówó tí wọ́n fi pẹjọ́ àwọn tá à ń bẹ̀ ká tó gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ lọ́wọ́ wọn wà àwọn tó yẹ pé mi gan mò ń kọ́ bá kò tí mò ń bá wọn pẹjọ́ ọ wà nígbà tí wọ́n bá fẹ́ yàn wọ́n jẹ ẹjọ́ tí mo ní ní court kí n tó wábi tí mo wà ó tó 150 ìjẹta ni wọ́n sọ fún mi ìjẹta ni lẹ́tà dé ọ́fíìsì mi láti ọ́fíìsì ICPC tí wọ́n ní ICPC ní kí n wá kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n mú lọ́ọ̀yà mi wá tí mo bá ń bọ̀ kí ló ṣẹlẹ̀ mi ìṣèjọ́ mi ìbájọba dòwò pọ̀ mi ìgbà contract kí ló dé mo pè wọ́n ní mo kọ petition kan nítorí àwọn pensioner kan tí iléeṣẹ́ kan náwó wọn petition yẹn. ká tó continue ṣe rí ká tó continue Alate Oriyomi
ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo lè sọ ní kọ̀rọ̀ bọ̀ gbogbo ọmọ ti fẹ́ sọ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo fẹ́ jẹ́ kẹ́ solve issue àárín ẹ̀yin àti Àgbàlá Gabriel ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run normally ẹ já o but ìkọ̀kan ó ń rú bẹ́bẹ́ látara nǹkan ẹ jọ̀ọ́ ẹ̀yin àti Àgbàlá Gabriel we need you in this society please we need you more Àtàlájì Oriyomi àti Pastor Àgbàlá Gabriel we need the two of you more but àwọn méjì t'Ọlọ́run ṣẹ̀dá t'Ọlọ́run fún wa